ẹ kálẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀, níbikíbi tí ètò ìbá ka yín mọ́. Èmi ọmọ yín náà ni mo ti dé. Tí a bá ń sọ pé iná ń jó ní orí omi, ẹbí wa lè rí ká lọ kó irú ẹ̀ wá. Òun ni fọ́nrán tí mo fẹ́ fi hàn yín, kí ẹ farabalẹ̀, kí ẹ gbọ́ mi dáadáa, kí ẹ dẹ̀ wo fọ́nrán yìí. Ẹ jẹ́ ká wá máa imagine, ẹ jẹ́ ká imagine kí irú àwọn Fúlàní tẹ̀ ń wò yìí wọ́n ya wọ̀lú kan ní within 5 minutes. Wọ́n á sọ ìlú yẹn, wọ́n á sọ di eérú tó dájú. Ẹ wo bọ́n ṣe pọ̀. Tí a bá ń pariwo lọ́tún, tá ń pariwo lósì, tí a ò sùn, tí a ò wo, ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀sọ̀rọ̀ wa wọ́n máa wà níbi iṣẹ́ bọ́n ṣe ń dé. Mo fara mi àpẹẹrẹ. Ìgbà míì bí n bá ṣe ń drop báàgì bèlè, màá sáré gbóhùn sáfẹ́fẹ́ níwọ̀nba tó dẹ̀ ti rẹra. Ẹ bá wo aago tó lù ń sìn, fún kí ni yóò lè gbé ibi tágo wà. Ẹ wo aago tó lù 5 o'clock AM, mo ti jí, mo ti lọ bí iṣẹ́. Pẹ̀lú àwọn fọ́nrán táwọn èèyàn wa máa fi ń ṣọwọ́ sí wa nígbà míì pé ẹ gbé fọ́nrán yìí wò, ẹ bá wa gbé sórí ayé káwọn èèyàn wa náà gbọ́. Òun ló fà tó fi ń di pé bóyá àwọn ilé wọn kàn ń sọ̀rọ̀. Àní àwọn Fúlàní àjẹ́ndà tán ní wípé wọ́n fẹ́ gba ilẹ̀ Nàìjíríà. Wọ́n fẹ́ gba ilẹ̀ Nàìjíríà. Àwa Yorùbá ẹ jẹ́ kẹ́nu wá kù. Ó jẹun tó ọgbẹ́ inú ló jẹ́, àbí kí la ti fẹ́ pé nǹkan tó bani nínú jẹ́ ló jẹ́ nígbà tá a bá rí àwọn èèyàn wa kan tó ṣe ń believe nínú wọn Nàìjíríà. Ọ̀bọ kì í tèrè lẹ́yìn ọkọ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbóhùn, ẹ jẹ́ ká kọ́kọ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní bíbá. Ẹ jẹ́ ká wo fọ́nrán yìí ká tó tẹ̀síwájú lóní mọ́ńbé lórí nǹkan tá a mú wá lálẹ́. Ẹ jẹ́ ká lọ síbẹ̀ náà. Alhamdulillah, alhamdulillah. Alhaji Bala, Alhaji Bala, Alhaji Allah, Alhaji Allah, Alhaji Allah. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Mun fito da kuma mu shiga cikin garin Yasa da insha Allah. Don bi dokar kowa ya hawo mana mota. Wallahi ba mai hawa. Alhamdulillah. Ẹ káàbọ̀ padà. Akalamago TV show, ẹ̀yin ènìyàn wa. Tí ẹ bá ń wò wá fúngbà àkọ́kọ́, don't forget láti bá wa subscribe sórí ìkànnì yìí. Ibi ni a ti máa mú ìròyìn lọ́kan òjọ̀kan wá fún yín àti àwọn èèyàn wa tó kù. Ẹ wò ó, ẹ̀yin náà ẹ wo fọ́nrán yìí, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀, ẹ wo bó táwọn Fúlàní pọ̀ tó. Ààrẹ ìlú míì tí wọn ò ní population tó àwọn eléyìí. Ẹ wo bọ́n ṣe yabo Nàìjíríà. Kí ló dé? Where is our Nigeria army? Àwọn civil defence wa ibo náà wà? Àwọn air marshal ibo náà wà? Air force ibo ni àwọn kí la ti ń pè, àwọn navy ibo ni wọ́n wà? Kí ló dé tí nǹkan rí bó ṣe rí? Ètò ààbò kò sí ààbò. Ojúlalá kan fi ń ṣọ́rí. Àwọn tí èmi ní ọ̀rọ̀ láti bá wí kò ju àwọn ọmọ ìyá mi, àwọn ọmọ Yorùbá. Àwọn ni mo ní lọ́rọ̀ láti bá wí ní orí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. This is getting too much. Ẹ wo bí tí wọ́n pọ̀ tó. Wọ́n ní epo. Ìbóná ta ló bá ọ̀nà ṣe ń rí epo sí machine. Definitely 24 hours full tank ní gbogbo wọn ni wọ́n ń gbé rìn. Ẹ wo machine. Wọ́n pín machine fún wọn, everything.
arí fọ́nrán kan láìpẹ́ yìí bí àwọn Nigeria soldier bọ́n ṣe line up with empty carton of water wọ́n ń wá omi tí wọ́n á mu eléyìí tí ń ṣe omi tí wọ́n á fi wẹ̀ ni wọ́n ń jà fún o omi mímu ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ fìyà ń jẹ àwọn tó ń dojúkọ àwọn agbésùmọ̀mí ẹ tọ́jú wọn ẹ dẹ̀ expect kan borí wọn ṣó possible ni ẹ mọ ibi tí wàhálà yìí wà ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ mọ ibi tí wàhálà yìí wà ẹ mọ bẹ́ẹ̀ ìkà ni gbogbo yín kí ni mo sọ ìkà ẹni burúkú tí ń pọnmọ rẹ balùwẹ̀ lọ́wẹ̀ òun ni ìpọnrín pọgbà ìyáláyà gbogbo yín jẹ́ tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹ wo ibi tí àwọn agbésùmọ̀mí ẹ wo ibi tí wọ́n pọ̀ tó ẹ wo bọ́n ṣe yabò ẹ wo bọ́n ṣe ń yabọ̀ mo ṣe àlẹ́ mẹ́ta dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lókè Ọlọ́run má jẹ́ ó já o tó bá máa já kó má já sílẹ̀ Yorùbá o apá wa ò lè ká àwa Yorùbá ìran Yorùbá ẹ̀ ní nǹkan kan sílẹ̀ o nǹkan tí olóyè Ìgbòho wá sí Nàìjíríà ó wá kígbe fún ààbò ilẹ̀ Yorùbá òun ló wá kígbe fún ẹ jọ̀ọ́ kí ni ìgbésẹ̀ tá a ti gbé lórí ẹ̀ kí ni ìgbésẹ̀ tá a ti gbé lórí ààbò tá à ń sọ̀rọ̀ lé lórí a ò tí ì rí nǹkan kan o èmi ṣe ní fọ́nrán kan tí àwọn bọ́dà wa kan ń gbé káàkiri pé Olúgbọ́n lọ sí Àbújá èmi ò mọ bí tó ti rí o mo ti wá fọ́nrán yẹn lórí TVC News mo ti wá lórí àwọn TV tó kù pé Olúgbọ́n lọ kù sí bó Olúgbọ́n ṣe máa lọ sí irúbẹ̀ yẹn táwọn TVC wọ̀nyẹn ò ní gbé o bọ̀tí àti rí o àwa ò ní mú àkùfì ìròyìn wá fún wa lórí ìkànnì bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin náà ẹ wo ibi tí àwọn Fúlàní yẹn ẹ wo ibi tí wọ́n pọ̀ tó ẹ wo bọ́n ṣe ń yabọ̀ Ọlọ́run má jẹ́ kán ya wọlé Yorùbá àwọn eléyìí ti pọ̀ ju o eléyìí tí mo rí yẹn bá èmi lẹ́rù o ọkùnrin ni èmi ọkùnrin làdá ṣùgbọ́n ní ilé tá à ń wò yìí ilé tá a wò tán yìí ilé bè mí lẹ́rù ń tèmi o I don't know about you ó bà èmi lẹ́rù káwá jókòó káwá máa imagine pé èèyàn kàn déédéé rí pé irú nǹkan bí lè ya lọ sí ìlú ẹ̀yàn kẹ́yìn náà wà ní ìlú òkè òkun ẹnìyẹn lè kọ́kọ́ fẹ́ǹtì o ẹnìyẹn lè dákú o èèyàn lè dákú o láì tẹ̀ tí pélé Ọlọ́run ní jẹ́ ká rí o Ọlọ́run ní jẹ́ ká rí o káwọn Fúlàní kọ́ máa bára wọn fà ní òkè ọya wọn lọ́hùn ẹ máa bára yín fà ń bẹ̀ ẹ má dé ilẹ̀ Yorùbá o ẹ má dé ilẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá kì í ṣe Nàìjíríà o ilẹ̀ Yorùbá làwa Yorùbá nation ní tiwa kì í ṣe Nàìjíríà o àwọn tó bá Nàìjíríà tẹ́lẹ̀ yín ló ní ilẹ̀ yín ẹlẹ́yìn ló ní ilẹ̀ Nàìjíríà dẹ́ ẹ lọ fèsì Nàìjíríà ẹ má fèsì ilẹ̀ Yorùbá o ẹ̀yin Fúlàní wọ̀nyí ẹ ti pọ̀ ju eléyìí bà èmi lẹ́rù nígbà tí mo rí eléyìí bà èmi lẹ́rù bàbá Tinubu kí ni nǹkan tí ẹ ti ń rí ṣe sórí ọ̀rọ̀ ààbò ẹ ṣe nǹkan kan ẹ wo owó òbítíbitì owó tí ẹ gbé fún àwọn ọmọ agbábọ́ọ̀lù kọ́mọ́ṣù ẹ rà fún àwọn tó ń dojúkọ àwọn agbésùmọ̀mí bàtà tí wọ́n ń wọ̀ tán fi ń sáré nínú igbó kí nǹkan má ṣe ya wọ́n lẹ́sẹ̀ wọ́n á lọ rà fúnra ara wọn ni makọ ní ṣebí Buhari ṣe tiẹ̀ ó lọ àwọn nǹkan tí Buhari dà tó kó sílẹ̀ òun náà láàárọ̀ ń sìn o ẹ̀ náà ẹ̀ rawọ́ lẹ̀ continue bàbá Tinubu continue níbi tí Buhari ibi tó ti ṣẹ́wọ́ lé mi tó ti ṣẹ́wọ́ lébè bàbá Tinubu continue láti bẹ̀ èmi rò pé tẹ́yìn bá débẹ̀ àpẹẹrẹ á wà bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ṣe gíragíragíragíra ṣe tú ẹni ẹ kọ́kọ́ yọ gbogbo wọn kúrò ẹ ń kó àwọn ẹ láwọn tó wà competent ẹ ń kó wọn síbẹ̀ ẹ ń yọ àwọn kan kúrò kí wá ní ìyàtọ̀ ń sìn pẹ̀lú Tinubu àti Buhari ṣé lè yóò wá fẹ́ máa worst jù ń sìn lójú tèmi fi ń wò ṣé kò wá máa worst jù léni wọ́n ṣe pa àwọn èèyàn ní Benue àbí Plateau which one of them wọ́n ṣe adopt a lot of people kill some people today pie people àwọn nǹkan èdè tí YouTube fẹ́ máa gbọ́ lélẹ́yìí o kẹ́ ẹ̀ máa lo kí wọ́n pààyàn lóyìnbó àwọn amúnisìsọ ẹ wo iye àwọn tó ń ṣe pa ní Plateau àbí Benue ni
fresh one ni mo ń sọ yìí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ Zamfara wọ́n kidnap àwọn mélòó ní Zamfara mo ti lọ́ọ̀kì kí ní ìbásáré ṣẹ̀kì ẹ̀ wọ́n sì kidnap wọn fresh one tó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò sí ọjọ́ kan kò jẹ́ ìròyìn àkòfì kò jẹ́ ìròyìn kíní mọ́ it's no longer a news tó yẹ pé àwọn máa káyà sópè pé wọ́n ṣe kíní kan no ó ti di normal thing tó bá ti jíyàn gbé ní Nàìjíríà ń sìn normal thing ni kì í ṣe nǹkan tó yẹ máa káyà sókè fún kì í ṣe nǹkan tó yẹ káyà sókè fún it's a normal thing now ẹ wo mọ́tò kan tá a rí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ náà ní Ọ̀yọ́ state wọn ò rí obìnrin tó wà nínú mọ́tò lọ wọ́n ti jí gbé lọ wọ́n náà fi kíì sẹ́nu mọ́tò wọ́n fi kíì lẹ̀ sẹ́nu mọ́tò wọ́n ti jí arábìnrin tó wà nínú mọ́tò wọ́n ti jí gbé lọ it's no longer a shock news kì í ṣe shock news mọ́ ó ti wá di pé it's a normal àti ń rí nísìnyí àti normal thing àwọn ọlọ́pàá wa àwọn sójà wọn ò ká kún kankan mọ́ toró ti ń ṣẹlẹ̀ ọ́ fún àná fún ṣé wọ́n lè jíyàn gbé ní àwọn ìlú bíi UK ká wáyàn kan tì for 24 hours káwọn òbí máa rí kán rìpọ́ọ̀ fọlọ́pàá ìgboro àdàrú ni ìgboro àdàrú tó ẹ wo gbogbo ìgbà la máa sọ àwọn tí a ní ọ̀rọ̀ láti bá wí jù àwọn ni àwọn ọ̀dọ́ wa kò sí ìlàkàyè mọ́ ní orí yín Ọlọ́run ọba mo fi ṣẹlẹ́rìí ẹ ní làkàyè mọ́ tẹ bá ń sọ pé bàbá Tinubu ṣé Tinubu fẹ́ wà mẹ́ forever ni Tinubu ó pẹ́jù á lo 8 years á kúrò ń bẹ̀ àwọn míì tó ń bọ̀ ń bẹ̀ ńkọ́ ẹ ti mọ nǹkan tó fẹ́ wá ṣẹlẹ̀ ṣé ẹ mọ nǹkan ẹ mọ itú tí àwọn tó ń bọ̀ ń bẹ̀ fẹ́ wá ẹ mọ tú tó fẹ́ wá pa kò lè bẹ́tà á máa worst sí ni kì í ṣe ìpè kì í ṣọ̀rọ̀ ìpè lọ̀rọ̀ tó wà ńlẹ̀ nǹkan tó wà ńlẹ̀ kì í ṣọ̀rọ̀ ìpè a máa worst sí ni a máa worst sí kí la wá fẹ́ ṣe sí ń sìn ó ti délẹ̀ o ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá àsìkò tító ẹ pé olóyè Ìgbòho ohun tó ń béèrè lọ́wọ́ yín nìyẹn kẹ́ ṣe fún òun pé ẹ tiẹ̀ ẹ fọ́ọ̀mù àwọn security tó bá tẹ̀ jẹ́ pé kò ń jẹ́ kan lára àwọn ọmọ lẹ́yìn wọn ni òun fara mọ́ ṣùgbọ́n kí àlẹ́ wa ti ní ààbò torí ó ń dun arákùnrin yìí lọ́kàn ó ń dùn lọ́kàn gidi gan nǹkan tó mo fẹ́ kó yé yín nìyẹn mo dẹ̀ ti ń pariwo ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ mo ti ń pariwo ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ gbogbo ẹ̀yin fans wa lórí ìkànnì yìí ẹ jẹ́rìí sí ọ̀rọ̀ tí mo ń sọ ó ti pẹ́ tí mo ti ń sọ pé ká má lè rí governors kan nílẹ̀ Yorùbá tó lè pe Ìgbòho pé máa bọ̀ kó tiẹ̀ jẹ́ Ondo state governor ni ó ní yes máa bọ̀ ní state mi I will accommodate you kí ló dé tí gbogbo ẹ̀yin governor nǹkan tí ẹ ní agbára láti ṣe ni kẹ́ jòkó kẹ́ pa ẹnu pọ̀ kẹ́ lọ bá Tinubu kẹ́ ní kó yọ̀ǹda olóyè Ìgbòho fún yín it's a very simple thing kì í ṣe Tinubu ló arrest Ìgbòho kì í ṣe òun ló gbé gbèdéke kì í ṣe òun ló gbé ẹsẹ̀ lé àkáǹtì ẹ̀ ṣe bí Buhari ni Buhari dẹ̀ ti bá ti tiẹ̀ lọ ó ti kú sọnù ó dẹ̀ ti bá tiẹ̀ lọ kí ló wá ṣẹlẹ̀ tó ló ń kan mí lóminú ogun ń bọ̀ ogun kì í ṣàkàrà àti iyán tá à ń jẹ Ọlọ́run ní jẹ́ ká rógun ogun ń bọ̀ nǹkan táwọn tábàlà àfẹ́ jà wá àwọn tó fẹ́ wá kógun jà wá ń kọ́ ṣáwa máa wò wọ́n ràn ni tó bá lé òní jà tó ń lọ jẹ́jẹ́ tó ń gbá ojú ẹ̀ ń kọ́ nígbà tó kì í ṣe Jésù tání kò kọ etí ọ̀tún sí Ọlọ́run jẹ́ kí rírú ẹ̀ mi ò ní gọ̀ débẹ̀ kẹ́nìkan gbá mi létí kí n máa kọ̀ kejì sí nígbà tí kì í ṣe pé Olúwa ẹ̀yà wèrè ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin gómìnà sílẹ̀ wa ìjọ ẹ gbà wá lọ́wọ́ ogun tó ń bọ̀ yìí fídíò tí mo rí shock mi almost to one mo fẹ́ lọ sùn ni mo rí fọ́nrán mo ní báwo lẹ́yìn ṣe fẹ́ rórun sùn láì sọ̀rọ̀ tó wà nù mí síta ni mo ṣe mú wá o ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin èèyàn mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ọ̀rọ̀ rèé o ẹ bá mi gbé ìyẹ̀wò òun lohun tí a mú wá o ohun tó ju wá rí rèé o ohun tó ń bọ̀ ńlẹ̀ yìí ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ o ohun tó ń bọ̀ ńlẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lókè kó má já o ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ o ogun ò kì í ṣe iyán àti àkàrà kì í ṣe àkàmù ó bà mí lẹ́rù nígbà tí mo rí fọ́nrán yìí o ó bà mí lẹ́rù gan kọ́ máa fi ọmọ ènìyàn
àwọn alọ́ọ̀lùmọ̀ọ́yà àwọn èèyàn tó wà mẹ́ẹ̀ tó ti pàjọ tó ń kun wọ́n tí wọ́n fi wọ́n ń ṣe súyà wọ́n ṣáná sí wọn wọ́n dẹ̀ ń gé ẹran èèyàn wọ́n dẹ̀ ń pín fúnra wọn ń jẹ wọ́n ń pín ẹran ọmọ ènìyàn níbi tí nǹkan ti dé adẹ̀dákẹ́ adẹ̀ ń wò mo dẹ̀ nígbàgbọ́ pé tí ẹ̀yin president àbí ẹ̀yin olórí wa wọ̀nyí tí ẹ̀ bá ẹ̀ ní àwọn ọmọlẹ́yìn tó ń wo mídíà fún yín tó ń ṣẹ̀ǹkì kan tó ń lọ wọ́n á ti rí kinní wọ́n á dẹ̀ ti fi hàn yín kẹ́ẹ̀ náà wo ibi tí nǹkan ti dé wọ́n ti bẹ̀rẹ̀ sí ń jẹ ẹran ọmọ ènìyàn a ti ń gbọ́ kinní ìtipẹ́ ṣùgbọ́n àwa ò nígbàgbọ́ lé lórí mo fi eléyìí mo fi nígbàgbọ́ ń sìn ní last time tí mo ti kọ́kọ́ rí ọwọ́ ọmọ ènìyàn lọ́wọ́ ẹnìkan tó fi ń ṣeré lọ́wọ́ kí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí a rí ọmọ Fúlàní kan náà tó sùn ọwọ́ náà la bá lọ́wọ́ ẹ̀ tó ń jẹ tó ti sún tó ń jẹ ibi tí nǹkan ti dé nìyẹn sí o àwọn èèyàn wa tó bá ti kidnap ń sìn wọ́n lọ pa kọ́ máa fi wọ́n ṣe súyà ló ti kàn kábíyèsí Elédùmarè eléyìí ti wá lé ń sìn o eléyìí ti wá lé ń sìn o ẹ̀yin èèyàn wa ẹ̀yin ènìyàn mi ó ti ní agbára o ó ti ní agbára o tọ́ ibi náà ni a fi àràgbá ètò rọ̀ sí fún ti àṣálẹ̀ èmi ọmọ ọ̀rẹ́ yìí náà ni Akalamago TV ẹ̀yẹ méjì kì í jàṣà ẹ bá wa share ètò yìí o ẹ bá wa share o lógúnlógún ẹ bá wa share lọ́gbọ̀nlọ́gbọ̀n àní jù báyìí lọ àbúrò ò ní ṣẹlẹ̀ sí wa wọn ò ní jí wa gbé o wọn ò ní jọ́ ọmọ wa gbé o wọn ò ní jọ́kọ wa gbé o Ọlọ́run á máa dáàbò bo gbogbo àwọn mọ̀lẹ́bí wa o ó dàárọ̀ ó dàárọ̀.